Bìrìtìkó land gbéra ó lọ sí ọ̀dọ̀ Sultan ìran Fúlàní tó tú ìran bàbá títí ẹ̀ lọ́yọ̀ọ́. Ó tún gbéra kó ń bẹ̀, ó tún gba ọ̀dọ̀ Amúgbó lọ, ó tún gba ọ̀dọ̀ Olúwo lọ. Olúwo emir ìyẹn ò tẹ̀ sókọ tí yóò ti pera rẹ̀ tán tiẹ̀. Ẹni tó jẹ́ wípé a lè sọ bóyá Canadian kíní ti ń fà sórí bóyá ló ń dà láàmú. Àwọn èèyàn ló wá mú lọ́rẹ̀ẹ́, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, àwọn ọ̀tá ìran ọmọ aládé, àwọn ọ̀tá ìdàgbàsókè fún ọmọ Yorùbá. Ó jagun tán, ó ṣẹ́gun. Àwọn tán ní kó wá dáàbò bò ó kọjú ìjà sí wọn. Ẹ dákun, irú kí wá nìyẹn? Ṣé sọ́tẹ̀ nìyẹn? Wọ́n rán yàn kó wá sọ́yàn, òun náà ló tún wá kógun jà wọ́n tó fi wá ń gbalẹ̀ wọn. Mi lè tẹnu àbùkù bá àpèrè Aláàfin Ọ̀yọ́. Mo sọ̀rọ̀ kan mo ní tá bá ṣe kábíyèsí ní fídíò tí mo ṣe last, mo ní tá bá ṣe kábíyèsí ó tá dọ̀bálẹ̀, àwọn ọba tó wà lórí ibẹ̀ kọ́ là ń dọ̀bálẹ̀ fún, àpèrè yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ là ń dọ̀bálẹ̀ fún. Ẹni tó bá wá di àpèrè yẹn mú, tó bá respect àpèrè yẹn, tó respect culture, tó respect àṣà wa, tó respect ìṣe wa, tó respect àpèrè tó jókòó lé lórí, orírun àpèrè tó jókòó lé lórí yẹn, tó mọ value ẹ̀, tó respect ẹ̀, dandan ni kí gbogbo wa yóò respect ẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá jókòó lórí àpèrè yẹn tí ò bá respect àpèrè yẹn, tí ò respect history àpèrè yẹn, tí ò respect nǹkan yẹn, àwa fúnra wa náà ò ní respect ẹ̀, àwa náà ò ní fún lápọ́nlé. Nígbà tó Olúwo tó ń pera rẹ̀ ní Aláàfin Ìwó níwájú Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ yín ò rẹ́nu sọ̀rọ̀, Oníbìrìtìkó ò rẹ́nu sọ̀rọ̀. Ọ̀ọ̀ni wá ló kàn tẹ́fẹ́ tó fẹ́ máa ta kàn pẹ́ pẹ̀lú ẹni bá gbéná wojú Ọ̀ọ̀ni Ifẹ̀ tó gbéná wojú orírun rẹ̀ lóye Yorùbá nítorí ó parun ni kì í sọ̀rọ̀ pé kíní. Ó kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdìbò tẹdún tí ń gbọ́ mi láòkó yìí. Ó kí wa ní kíkí tí ó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣiṣẹ́. Ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sáré yànnàná, ni mo fẹ́ sáré sọ̀rọ̀ lé lórí. Àkọ́kọ́ òní lórí fídíò tí mo ṣe last nípa Bìrìtìkó land. Ẹ̀ẹ̀kejì òun ni àwọn ọ̀rọ̀ kan táwọn kan ń sọ tí wọ́n pè mí, àwọn kan send message pé Kíjìpá kíníkan èmi ń bú àpèrè Ààfin Ọ̀yọ́, èmi ń sọ̀rọ̀ sí àpèrè, èmi ń tẹnu àbùkù bá àpèrè Ààfin Ọ̀yọ́. Kí wọ́n tó sọ ọ̀rọ̀ yẹn, ẹ jájọ wo fídíò wo kábíyèsí aláyélúwà ọba Adéyẹyè Ẹnìtàn Ọlọ́fin Àdìmúlà àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ gbà. Ẹ jájọ wo fídíò wọn yìí nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dórí àpèrè. Kìí ṣe recent video, ìgbà tí wọ́n dórí àpèrè òun ni wọ́n ṣe fídíò yẹn tí wọ́n lọ ṣe interview fún wọn. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, ẹ wá wo ìṣesí wọn láti ìgbà yẹn dìsìn kí òye wa ó lè ṣíkà ẹ̀ lè mọ̀ túmọ̀ ọ̀rọ̀ táwa ń sọ. Ẹnìkan ò lè tójú àpèrè Ọọ̀ni Ifẹ̀ mọ́lẹ̀ tó jẹ́ orírun gbogbo ọmọ Yorùbá káwa wá dákẹ́ ká sì fọ́ lẹ́ran ká mọ̀ wòran. Ẹ já wo fídíò yẹn kí n tó sọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí. Respect each other's role and contribution. Forget supremacy. We only have one boss, and that's our God. And he's the supreme being. He's the King of Kings. That is the supreme being. So who are we, all of us in this world? We are just his subjects until we know that. So what I'm trying to do for Yoruba land is try and work towards how we can unite. United we stand, divided we fall. The day we unite in Yoruba land, then we will now know how powerful we are. So my dream for Yoruba land is the next generation should speak good of all of us. And don't forget, I will never say I'm the head of Yoruba land. No. Some people have been kings. I have to give them that respect. I carry them along, I talk to them, they've been there for a long time, longer than me. The likes of Alailua Awujale of Ijebuland, Aláàfin Ọ̀yọ́, Aláké Ẹ̀fẹ̀gbàland,
Ṣọ̀ún, Ògbómọ̀ṣọ́, they've been traditional rulers for a long time. So there are so many things that they know that I don't know. But in unity, there's a lot of strength. So I have to respect them if I want to work with them. I can't work in isolation. Of course. So my point is, the next generation must see that unity. The next generation must feel the development that will take place in Yoruba land, and the next generation must feel the transformation. Ẹ gbọ́ ọ̀rọ̀ làákàyè, ẹ gbọ́ ọ̀rọ̀ lọ́pọlọ pípé tí kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ sọ. Ẹ dákun ṣé gímù wá jìnnà sórí. Ń ta fún kálukú ṣọ̀tọ̀ọ̀tọ̀ o. Kábíyèsí bàbá mi Ọlọ́fin Àdìmúlà, kábíyèsí Adéyẹyè Ẹniìtàn, ṣe kábíyèsí f'olórí aládé gbogbo. Ẹ wo ọ̀rọ̀ tí wọ́n sọ, ẹ rí wípé kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ wọn ò jàjà superiority pé ẹnìkan jù mí ìwọ ò jù mí. Ní tí bàbá wọn ní development bí ìran Yorùbá ó ṣe ṣọ̀kan, ohun tí wọ́n sọ yìí náà ni wọ́n sì ń ṣiṣẹ́ lé lórí láti ìgbà tí wọ́n ti dórí àpèrè. Kì í sọ̀rọ̀ pé wọ́n kàn sọ̀rọ̀ ẹnu lásán, kì í ṣe pé wọ́n kàn ní ọ̀bẹ nìkan jà kìnnìkan. Nígbà tí kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá nígbà tí wọ́n dórí àpèrè, kábíyèsí Adéyẹyè Ẹniìtàn nígbà tí wọ́n dórí àpèrè, kí ni nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe? Wọn ò wò wípé Ifẹ̀ ò dáyé lórí ìrun gbogbo Yorùbá. Wọn ò wò pé àwọn superior sí ẹni ọba. Wọn ò wò pé àwọn dàgbà jẹ́ pé àwọn àpèrè táwọn jókòó lé lórí, àyè táwọn jókòó lé lórí is the oldest throne in the history of universe. Wọn ò wò wípé àpèrè yan orí ìrun gbogbo ọmọ Yorùbá ni, pé àwọn ju gbogbo ọmọ Yorùbá, àwọn ju gbogbo ọba pátápátá lọ. Kábíyèsí Adéyẹyè Ẹniìtàn, wọn ò wo ìjà tó wà láàrin kábíyèsí àná Aláàfin àná àti kábíyèsí Ọọ̀ni àná Síjúadé. Wọ́n gbéra kúrò láàfin wọn Ọọ̀ni Ifẹ̀, wọ́n gbéra lọ sí ọ̀dọ̀ bàbá wa Adéyẹmí, kábíyèsí Aláàfin àná. Wọ́n lọ sọ́dọ̀ wọn to pay homage to him. Wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá kábíyèsí, ìyẹn ló fa àlàáfíà tó wà láàrin àwọn àti ọba Adéyẹmí. Ìyẹn ló fa àlàáfíà tó jọba láàrin àwọn àti Ọ̀yọ́ kí kábíyèsí Aláàfin àná tó wàjà. Wọ́n wá gbéra wọn lọ́bẹ̀, wọ́n tó kúrò ńbẹ̀, wọ́n dé ọ̀dọ̀ gbogbo àwọn ọba tó kù. Ẹ̀yin náà gbọ́rọ̀ tí wọ́n sọ nínú fídíò yìí. Wọ́n ní kábíyèsí Ẹniìtàn, wọ́n ní àwọn ò sọ̀rọ̀, àwọn ò wo, kìí ṣe ọ̀rọ̀ pé àpèrè wo ló dàgbà ju àpèrè wo lọ, kìí ṣe ọ̀rọ̀ pé bóyá position superiority. Wọ́n ní ká fi àgbà fún ẹni tí àgbà tọ́ sí, òun ni wọ́n fi ṣe. Wọn ò fi ti àpèrè ṣe, wọ́n fi tọjọ́ orí ṣe, wọ́n fi ti ipò tí wọ́n ti wà tipẹ́ wọ́n fi ṣe. Ẹ wo ọdún tí bàbá wa àná Adéyẹmí àná Aláàfin Ọ̀yọ́ àná, ẹ wo ọdún tí bàbá fi wà lórí àpèrè kí ọba Adéyẹyè Ẹniìtàn tó jọba. Ẹ wo ọdún tí ọba Àwùjalẹ̀ àná, ẹ wo ọdún tí wọ́n ti wà lórí àpèrè kí Ọọ̀ni Ifẹ̀ kí wọ́n tó jẹ. Wọ́n dákọ̀ àwọn ọba tó jẹ́ kìmí tá a bá ń sọ̀rọ̀ nípa ìran Yorùbá. Wọ́n dákọ̀ Aláàfin Ọ̀yọ́, wọ́n dákọ̀ Aláké Ẹ̀gbá, wọ́n dákọ̀ Àwùjalẹ̀ Ìjẹ̀bú, wọ́n dákọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, wọ́n dákọ̀ Olúbàdàn. Ẹ wá wo maturity, ẹ wo ohun tí wọ́n ṣe, ẹ wo ọ̀rọ̀ tí wọ́n sọ, ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé. Ẹ̀yin ará Ọ̀yọ́, ẹ bá bi ọba yín léèrè, oníbìrìtìkọ́ of Bìrìtìkó land, ẹ bá wa bi wọ́n wípé nígbà tí wọ́n dórí àpèrè, ta lẹ́ni àkọ́kọ́ tó yẹ kí wọ́n kọ́ lọ kí? Ta lẹ́ni àkọ́kọ́ tó yẹ kí wọ́n kọ́ lọ kí wọ́n kọ́ lọ ṣe kábíyèsí fún láàfin kí wọ́n jọ sọ̀rọ̀?
wọn ò ṣe bẹ́ẹ̀. Kàkà bẹ́ẹ̀ ṣe ná gbéra ó dọ̀dọ̀ Sultan Fúlàní tó pa ìran wọn run. Tá a bá ń sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ o, ẹni tí òye ò bá yé olóye òye, ẹni tí òye ò bá yé òun ni òye òye. Bìrìtìkó láǹdí gbéra ó lọ sí ọ̀dọ̀ Sultan ìran Fúlàní tó tú ìran bàbá títí ẹ̀ lọ́yọ̀ọ́. Ó tún gbéra kó ń bẹ̀, ó tún gba ọ̀dọ̀ Amúgbó lọ, ó tún gba ọ̀dọ̀ Olúwo lọ. Olúwo emir ìyẹn ò tẹ̀ kó tẹ̀ sókọ tí yóò ti pera rẹ̀ tán tiẹ̀, ẹni tó jẹ́ wípé a lè sọ bóyá Canadian kíní ti ń fà sórí bóyá ló ń dà láàmú. Àwọn èèyàn ló wá mú lọ́rẹ̀ẹ́, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, àwọn ọ̀tá ìran ọmọ aládé, àwọn ọ̀tá ìdàgbàsókè fún ọmọ Yorùbá. Àwọn ló gbéra tó lọ́dọ̀ wọn, ó lọ́dọ̀ wọn, ó ṣe bẹ́ẹ̀ dòní só ti fi ẹsẹ̀ tẹ ààfin Ọ̀ọ̀ni. Ẹ wá ní kò jàjà supremacy. Ṣéjà supremacy ló yẹ kí èèyàn máa jà nísìn àbí ìlọsíwájú? Ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ studio, ó ní a fi ń sọ níbi tá a ti ń sọ yìí. Èyí tó bá jẹ́ ọ̀rọ̀ studio bẹ́ẹ̀ ṣe máa ń rí mi tí màá fẹ́ ṣe fídíò ní studio bá ṣe ń sọ̀rọ̀. Tó bá jẹ́ ọ̀rọ̀ program, normal program wa a bọ̀ sórí studio a ṣe bá ṣe ṣe. Àmì ilé ọ̀rọ̀ ọmọ sí bàbá, ọ̀rọ̀ ọmọ sí ìyá, ọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò ni, ọ̀rọ̀ kájọ ṣíra wa níyè ni. Ẹ sọ fún Bìrìtìkó Aláàfin Ọ̀yọ́ tí wọn ò bá yé jíjà superiority, tí wọn ò bá wá wọ gbogbo tí wọ́n ń ṣe ìbọ̀lẹ̀, kí wọ́n stop láti máa jàjà seniority, èmi jùwọ́ ìwọ ojú mi, tí wọ́n ń gbé wá, tí wọ́n ń gbé bọ̀, mentality tí wọ́n ń gbé bọ̀ láti wá jọba, tí wọn ò bá stop ẹ̀, àwa náà ò ní stop láti máa sọ̀rọ̀ sí wọn, àwa náà ò ní stop láti máa takù wọn. Èmi ò wá takù ọ̀rọ̀ àpèrè gẹ́gẹ́ bí ìdáhùn tí mo ní mo fẹ́ sọ̀rọ̀ lórí tí mo láwọn kan sọ pé èmi ń tẹnu àbùkù bá àpèrè Aláàfin Ọ̀yọ́. Mi ì lè tẹnu àbùkù bá àpèrè Aláàfin Ọ̀yọ́. Mo sọ̀rọ̀ kan mo ní tá a bá ṣe kábíyèsí ní fídíò tí mo ṣe last, mo ní tá a bá ṣe kábíyèsí ó tá a dọ̀bálẹ̀, àwọn ọba tó wà lórí ibẹ̀ kọ́ là ń dọ̀bálẹ̀ fún, àpèrè yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ là ń dọ̀bálẹ̀ fún. Ẹni tó bá wá di àpèrè yẹn mú, tó bá respect àpèrè yẹn, tó respect culture, tó respect àṣà wa, tó respect ìṣe wa, tó respect àpèrè tó jókòó lé lórí, orírun àpèrè tó jókòó lé lórí yẹn, tó mọ value ẹ̀, tó respect ẹ̀, dandan ni kí gbogbo wa yóò respect ẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá jókòó lórí àpèrè yẹn tí ò bá respect àpèrè yẹn, tí ò respect history àpèrè yẹn, tí ò respect nǹkan yẹn, àwa fúnra wa náà ò ní respect ẹ̀, àwa náà ò ní fún lápọ́nlé. Bó lè yóò ṣe mọ ẹnu àbùkù máa tẹnu àbùkù bó orírun rẹ̀, orírun tèmi ti wá, orírun tí gbogbo wa ti wá, kéèyàn kan máa tẹnu àbùkù bá bẹ́ẹ̀, kẹwàá rò pa òwòrán àmọ́ òwòrán rárá. Ọmọ akọ Yorùbá kan ò ní ṣe bẹ́ẹ̀, ọmọ àlè náà ni ó máa hùwà bẹ́ẹ̀. Ọmọ àlè òun ni ó ṣe kíni, òun ni ó máa hùwà bẹ́ẹ̀. Ọmọ àlè èèyàn òun ni wọ́n bùyà àti bàbá rẹ̀ tí ó lọ́jọ́ ọjà ò tí ì tó. Ìjọ wa lọ́jọ́ ọjà rẹ̀ fẹ́ tó, ànílájú wa lẹ̀ báyìí kéèyàn kan kó mọ yẹ̀yẹ́ wa, kó mọ yẹ̀yẹ́ àpèrè tí Olódùmarè tó fi fún wa. Ifẹ̀ ò dáyé kẹwàá rò pa ọ̀fọ̀ lẹ́ran àmọ̀ wòran, kò lè ṣeé ṣe. Ẹ sọ fún Bìrìtìkó kí wọ́n jáwọ́ gbogbo àdáadáa tí wọ́n ṣe yẹn. Tí wọ́n bá jáwọ́ gbogbo wọn tán ṣe, àwa náà ò ní yé fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn. Ẹ kàn rò pé bóyá àwọn èèyàn yìí tèèyàn ní kí rárá, ẹ̀yin náà ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ now, everybody is talking. Gbogbo èèyàn ló ń sọ̀rọ̀, gbogbo èèyàn ló ń ṣàlàyé pé báyìí ni ẹja ṣe bẹ́ẹ̀ jáde.
èèyàn kan wá wò pé àwọn kan jòkó bì kan yóò sì mọ domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú lẹ́ni tí ò tí ì lóṣù 4-5 lórí ipò. ẹni tí ò tí ì lóṣù 4 àbí 5 lórí ipò tó a fẹ́ mọ domi omi àlàáfíà ìran Yorùbá rú tí gbogbo àyè ti ń bíúdì bọ̀ kó yẹ Aláàfin Òní Aláàfin Ọ̀wádé oníbìrìtìkó ọ̀bìrìkọ́láńdì kí wọ́n tó dórí àpèrè òun ni àwa yìí ti ń jà fún ìran ọmọládé òun làwa yìí ti ń sọ̀rọ̀ fún ìran ọmọládé gbogbo ìran Fúlàní gbogbo àwọn ìran àfà àwọn aládàáda tí wọ́n fẹ́ kógun jà ìran Yorùbá tí wọ́n fẹ́ fi ẹ̀sìn tí wọ́n fẹ́ fi bring down ìran Yorùbá ni àwa yìí ti ń kojú láti ń jà láti kíkẹ́ Aláàfin tó débẹ̀ wọ́n wá débẹ̀ tán gbogbo ṣẹ́tàwá yìí wá ń ṣe èèyàn kan fẹ́ mọ rọ́bìṣì ẹ̀ èèyàn kan fẹ́ mọ fi èmi jù mí ò jù ọ́ wọ́n fẹ́ fi rọ́bìṣì ẹ̀ wọ́n fẹ́ kí àwọn kan ó ti ẹ̀yìn wọlé sí wa lára ẹ wá ní ká dákẹ́ ẹ wá là ń sọ̀rọ̀ a ṣe ní sọ̀rọ̀ bàbá gẹ́ṣe ní kẹ́ṣẹ́ ẹṣẹ́ ò ní sọ̀rọ̀ náà ẹṣẹ́ ò ní bínú bàbá gún ẹṣin ní kẹ́ṣẹ́ ẹṣẹ́ ò déédé bínú ẹṣin ò ní déédé bínú torí pé ẹgún ẹṣin ní kẹ́ṣẹ́ Aláàfin Ọ̀wọ́adé torí pé Aláàfin Ọ̀wọ́adé wọ́n gún ẹṣin ní kẹ́ṣẹ́ wọ́n gún wa ní kẹ́ṣẹ́ olóde kí ruwa ẹ̀ mọ́ sọ̀rọ̀ níta àti ń build ẹmọ kan táwọn àfa àwọn gidi kan sẹ́mọ̀ tán fojú wa sẹ́mọ̀ tí wọ́n fojú wa rí ni tí wọ́n sọ̀rọ̀ ni sẹ́rọ̀ pọ̀rọ̀ nìkan ni bó wá ní ó ṣe wá lajúlẹ̀ kí n tí táwọn ń build káwọn kan sì fi èmi jù mí owó jù ọ́ kan sì fi bàjẹ́ Ọọ̀ni Ifẹ̀ àpèrè Ọọ̀ni Ifẹ̀ iṣẹ́ àpèrè yẹpẹrẹ tẹ́nìkan kan lè máa tẹnu àbùkù bá ò ní gbà bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n padà sílùú bìrìtì kó wọn tó ti ń bọ̀ wá wọ́n ní show me your friend I will tell you who you are bóyá oníbìrìtì kó kábíyèsí Ọ̀wọ́adé àti emir Ìwó bóyá àwọn méjèèjì ṣáwọn ó lè jọ rẹ̀ ní àwọn kẹ́ Canada kan náà ti jọ wá bóyá tí wọ́n ń mọ ní Canada ó yàtọ̀ síra bóyá ó bára wọn mu wọ́n lójú orí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sì jọ ń hùwà bákan náà ìwà wọn jọra Aláàfin Ọ̀yọ́ wà réèyàn bá sọ̀rọ̀ ẹ̀ mọ́ Olúwo ni ọkẹ́ láwọn sọ̀rọ̀ Olúwo ò pàtàn fún lójú rẹ̀ Olúwo ló ń pẹ̀rẹ̀ l'Aláàfin kò sẹ́mọ bọ́ Olúwo jà pé ń pẹ̀rẹ̀ l'Aláàfin Ìwó Olúwo pẹ̀rẹ̀ l'Aláàfin Ìwó níwájú Aláàfin Ọ̀yọ́ ẹ̀sìn Aláàfin Ọ̀yọ́ kan ló wà kí wàá ní ọdẹ tẹ̀ kílẹ̀ ń já kí ni ó mọ̀ ṣe o nígbà tó Olúwo tó ń pẹ̀rẹ̀ rẹ̀ ní Aláàfin Ìwó níwájú Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ yín ò rẹ́nu sọ̀rọ̀ oníbìrìtì kò rẹ́nu sọ̀rọ̀ Ọọ̀ni wa ló kàn tó fẹ́ máa takàn pẹ̀ pẹ̀lú ẹni bá gbéná wojú Ọọ̀ni Ifẹ̀ tó gbéná wojú orírun rẹ̀ lóye ẹ̀rọ Yorùbá nítorí wọn parun ni kì í sọ̀rọ̀ pé kíní àpèrè Ààfin Ọ̀yọ́ máa jẹ́ àpèrè Ọ̀fin Ọ̀yọ́ bí Ọ̀wọ́adé bá kú òun bẹ́ẹ̀ àpèrè yóò tún máa jẹ́ bẹ́ẹ̀ ni. Bàbá àtàná Adéyẹmí wọ́n fi àpèrè yẹn lẹ̀ fún òun ni àwọn tán ti jẹ́ lọ tán ti jọba lẹ̀ wọ́n fi àpèrè yẹn lẹ̀ fún gbogbo wọn ni títí tó fi ka Adéyẹmí tó fi wá kàn Ọ̀wọ́adé òun náà ó fi ilẹ̀ tó bá tó táìm so a lè rí àpèrè Ààfin Ọ̀yọ́ fìn ẹni tó ń dìímú lọ́wọ́lọ́wọ́ là ń bá sọ̀rọ̀ ẹni tó dìímú lọ́wọ́lọ́wọ́ òun là ń bá sọ̀rọ̀ kí wọ́n ó yé ṣe gbogbo rándanrandan tí wọ́n ń ṣe tán dákalẹ̀ èyí ò tí ì lóṣù 4 controversy ti pọ̀ tó báyìí wọ́n ti da gbogbo kan rú tó báyìí ọjọ́ wo làwọn èèyàn jáde sí social media tó báyìí láti wá máa sọ̀rọ̀ nípa Ààfin Ọ̀yọ́ àbí nípa kéèkìní everybody ló mọ tó náà àmọ́ right wa àmọ́ bí tá a ti ń bọ̀ wá àmọ́ bí tá a ti ń bọ̀ àmọ́ bí tá a dé dúró a sì mọ bí tá a ń lọ ẹnìkan ò wá lè dé kó wá rọ́bìṣì iṣẹ́
tí àwa ti ṣe sílẹ̀, tí bàbá Ọọ̀ni Ìrìṣà tí wọ́n ṣe sílẹ̀, tí gbogbo àwa tá à ń jìjà pé kí ìran ọmọ Yorùbá ó lè dúró, kí ìran Yorùbá ó gbòòrò, ta ìjà táwa ń jà, iṣẹ́ táwa ń ṣe sílẹ̀ kí ọwọ́ adé ó tó dé, ẹnìkan ò lè dé kó wá dàrú, àní gbà. Tó bá fẹ́ jẹ ọba, tó fẹ́ jẹ superiority, tó mọ̀ pé superiority làwọn fẹ́ jà fún, ẹni kó mọ̀ gba Canada lọ́kọ́lọ́ jọba lé wọn lórí bẹ́ẹ̀, ẹni kan mọ̀ gba bìrìtìkó wọn lọ torí pé bìrìtìkó òfin bìrìtìkó náà fẹ́ fi wá rúùlù. àwọn ò wá nígbà kẹ́yìn kan wá fi òfin bìrìtìkó rúùlù wa nílẹ̀ Yorùbá ti àmì. àwa ọmọ ọkọ Yorùbá, àwa ọmọ Yorùbá, àwa ọmọ Odùduwà, àwa ọmọ Oòduà, àwa ọmọ Yorùbá, nígbà kẹ́yìn ó fi òfin bìrìtìkó wàá mọ̀ sòfin lé wa lórí, ara àjà táwa ń jà nìyẹn. bìrìtìkó ò lè wá máa kọ ìtàn títí wa, àwa la kọ ìtàn wa fúnra wa. bìrìtìkó in conjunction with Ọwọ́adé wọn ò lè kọ ìtàn títí wa, àwa fúnra wa la kọ ìtàn ara wa, a mọ̀ tán wa, a sì sọ bó ṣe yẹ ká sọ. ìdí èyí èmi ò lè tẹnu àbùkù bá àpèrè kankan. àpèrè níta bá ti pè ní àpèrè, mi ì lè tẹnu àbùkù bá, mi ì sì lè sọ̀rọ̀ àpèrè ní àìdá, mi ì sì lè sọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ láìdá láyéláyé, torí wípé ara wa ni, history wa ni. ṣùgbọ́n ayé fàmílétè tutọ́ tí àwọn ọba Ọ̀yọ́ kan ńgbà náà kó tó di Ọ̀yọ́ tán wáyé, ìwà ọ̀dàlẹ̀, ìwà deceit tí wọ́n hù fún ìran ọmọ Yorùbá, fún ìran ọmọ aládé, àwọn ò ní gbà láàyè mọ́ lásìkò yìí. àwa ò ní gbà láàyè mọ́ lásìkò yìí. wọ́n ní ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ kan, ó ní wọ́n jagun fúnran Yorùbá, pé àwọn Ọ̀yọ́ ni wọ́n jagun tí ìran Yorùbá fi ń jẹ́ ìran Yorùbá. tá ń sọ fún yín bẹ́ẹ̀? ṣé àwọn Haúsá ni wọ́n lọ kógun jà ni? ṣé bí Fúlàní ló lé wọn kúrò níbi táwọn àlùmọ́? Ọ̀yọ́ jagun, gbogbo ogun tí wọ́n jà, tí wọ́n bá láwọn ń jagun fún ìran ọmọ Yorùbá, bí wọ́n ṣe gbalẹ̀ wọn náà ni wọ́n wà náà. ẹnìkan sọ̀rọ̀ Ẹdẹ nínú kọ́mẹ́ǹtì fídíò ìtìmọ̀ last tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ Ẹdẹ ni, tẹ́ ẹ̀ sọ̀tọ̀ Ẹdẹ tí wọ́n láwọn rán wọn ká wá sọ̀yàn, wọ́n rán yàn wá sọ̀yàn, wọ́n rán ọdẹ wá láti Ọ̀yọ́ pé òkè o kó wá dáàbò bo, wọ́n rán kíni wá láti Ọ̀yọ́, ọdẹ wọ́n rán wá pé kó wá ṣọ́ àwọn èèyàn. ṣẹ́yìn mọ̀ tẹ́ Ẹdẹ ni? Ẹdẹ alábòsí ni gbogbo yín sẹ̀, gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn. nígbà tí wọ́n rán yàn wá láti Ọ̀yọ́ pé kó wá dáàbò bo àwọn èèyàn, wọ́n rán ọdẹ wá láti Ọ̀yọ́ pé kó wá dáàbò bo Aláwo, pé àwọn Fúlàní o wọ́n fẹ́ dá wa lálẹ́ o, wọ́n ṣe kíní kan, wọ́n kójà wá bá wọn Aláwo. ọdẹ wá dé, ọdẹ já ó jà lóòótọ́, ó jà fìtàfìtà, wọ́n ṣe. ìgbà tó ń dé tí ò níbi tí ìgbà tí wọ́n dé láti Ọ̀yọ́ tí ò sí ààyè tí ó dúró sí, Aláwo gan náà, Aláwo ò ráàyè tó fi lè gbà á lálejò lọ sí. wọ́n wá bá Olójúdó tí í ṣe bàbá tiwa ló gbẹdẹ láàyè, àwọn alátulẹ̀ fún wọn pé ọdẹ ẹ lọ dúró bí ẹ lọmọ ẹyẹ sá dúró bí jagunjagun ni wọn, ẹ dúró bí tìyín. ó jagun tán, ó ṣẹ́gun àwọn tán ní kó wá dáàbò bò, ó kọjú ìjà sí wọn. ẹ dákun, irú kí wá nìyẹn? ṣé sọtẹ nìyẹn? wọ́n rán yàn kó wá sọ̀yàn, òun náà ló tó wá kógun jà wọ́n tó fi wá gbalẹ̀ wọn. òun náà ló kógun jà wọ́n tó fi gbalẹ̀ wọn. ogun yẹn náà ni ò tán lára wọn dòní, tó jẹ́ pé gbogbo ìgbà ìjà ní pẹ̀lú Ẹdẹ bí wọ́n ṣe gbalẹ̀ náà ni wọ́n ń jà láti ìgbà yẹn náà dòní. bí wọ́n ṣe claim gbogbo territory pátápátá dòní ni. ilẹ̀ tẹ́dẹ́ wà lónìí ìlú Ọ̀ṣun lónìí. ṣé àwọn yẹn ni wọ́n wá ṣe dáadáa? tó yẹ pé interest tara tiwọn ni wọ́n ń jà fún, wọn
ò jà fún interest gbogbo ọmọ Yorùbá, wọn ò jà fún interest ọmọ aládé, wọ́n jà fún interest ara wọn ni. Ìyẹn làwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́. A fẹ́ kárìíra wa as one, a fẹ́ unity. Bí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá bí wọ́n ṣe ń ṣe tí wọ́n fẹ́ unity, làwa náà fẹ́ unity. Ní tí àwa ń sọ nìyẹn. Ẹ sọ fún ọba Bìrìtìkó, orí Bìrìtìkó land, kán mọ̀ mọ̀ fi ìtàn Bìrìtìkó àbí òfin Bìrìtìkó kí wọ́n mọ̀ mọ̀ fi determine ọ̀rọ̀ àwọn ọmọ aládé mọ́ àfẹ́. Tó bá fẹ́ fi òfin Bìrìtìkó determine ọ̀rọ̀ ọmọ aládé kí wọ́n kúrò lórí àpèrè ká máa gbàbẹ̀ lọ kọ́ lọ́ mọ́ jọba lé wọn lórí mbẹ̀, kọ́ lọ́ mọ́ jọba lé àwọn Bìrìtìkó lórí nígbà tó jẹ́ pé àwọn Bìrìtìkó ló fẹ́ jọba lé lórí. Ṣé nígbà tán dé bí few months ago inú gbogbo wa dùn táwa ń kí wọn, tá ń post wọn, tá ń ṣe, tá ń kí wọn, tá ń ṣe ògbẹ́. Tí wọ́n bá yé change lónìí, tí ọ̀wọ́ adé bá change lónìí, tí wọ́n ń ṣe bó ṣe yẹ kí wọ́n ó ṣe, tí wọn ò mọ̀ jíjà àgbà èmi ju ìwọ ojú mi, tí wọn ò mọ̀ da omi àlàáfíà tí a ti ń tò nílẹ̀ Yorùbá, tí bàbá wa Ọọ̀ni ti ń tò káàkiri, tí irú àwa yìí tí gbogbo wa ń jà fún tá a ti ń tò káàkiri láti lẹ̀ kí wọ́n tó dórí àpèrè, tí wọn ò bá domi àlàáfíà yẹn rú mọ́, tí wọ́n ṣe normal, àwa fúnra ara wa àwa náà gbé wọn gẹ́gẹ́ padà. Àwa náà ṣe kí ni? A gbé wọn gẹ́gẹ́ padà. Ire o.